mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí? Mo gbàládùá fún yín pé a ò kún ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ọdún yà yàbò fún wa lágbára Èdùmàrè. Torí a ṣì wà nínú pọ̀pọ̀ ṣíṣe ọdún. Mi ò ní yé kí yín fún ọdún because ẹni tọ́dún bá bá láyé ó yẹ kó máa ṣọpẹ́ ni. A ò fi yọ wọ́n ọ̀pọ̀ òjò lórọ̀ tílẹ̀ ti fi mu. Báwo ni tiwa ṣe jẹ́? Oore ọ̀fẹ́ la rí gbà. Oore ọ̀fẹ́ la rí gbà. Òun náà ló yẹ jẹ́ pé ká máa dúpẹ́ fún ọba mi òkè ní gbogbo ìgbà tó mú wa rí ọdún tuntun. A kú ewu ọdún tuntun lẹ́ẹ̀kan sí. Èmi olólùfẹ́ yín náà ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé ẹni ìròyìn tí n bá ti ń gbọ́ mo máa mú wá fún yín. Mi ò ní fi dá yín lágara. Mo máa mú wá sí etí gbọ́ yín. Ẹ má bínú pé ó ṣe díẹ̀ ta sọ̀rọ̀ nípa justice for Mohbad. Nítorí wípé a ò tí ì gbọ́ ìròyìn kan tó tún tangible. Ẹ dẹ̀ mọ̀ pé lórí ìkànnì yìí a ò láìkí ká máa wá pé ajá lọ́bọ fún wa lórí ìkànnì yìí. Tẹ́ ẹ bá gbọ́ lórí ìkànnì yìí débẹ̀ náà ni kí la fẹ́ fi rọ́ṣe. A ò lè torí àwíjàre kí tán ó tán lẹ́nu. Àwọn ò sínú àwọn blogger tó jẹ́ pé kán lè rí traffic, kán lè rérò, kán lè rí subscriber lórí kíní wọn. Wọ́n máa wá sọ ohun tójú wọn ò tó. Wọ́n máa wá sọ ohun tí wọn ò gbọ́. Àwọn ò ń ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì yìí. Òun ló yẹ jẹ́ pé ẹ ò rí mi kí n sọ̀rọ̀ nípa justice for Mohbad. Bó tiẹ̀ ti lè jẹ́ pé mò ń gbọ́ àwọn ìròyìn kọ̀ọ̀kan but àwọn ìròyìn yẹn kò tí ì kúnná tó létí mi. Kò ń ṣe nǹkan tí mo lè wá mú fún ẹ̀yin olólùfẹ́ mi pé kẹ́ ẹ gbà yí, kẹ́ ẹ yẹ̀ wò. But ṣé wá rí lèyí tí mo wá gbọ́ yìí ó yà mí lẹ́nu díẹ̀. Mo ṣe wò pé mi ò ní ṣaláì máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi. Ó dẹ̀ possible kí ẹ̀yin kọ̀ọ̀kan nínú àwọn olólùfẹ́ mi kẹ́ ẹ ti gbọ́ o. Torí mo mọ̀ wípé ọ̀pọ̀ yín ẹ̀ ń wo different channel. So ó possible kẹ́ ẹ ti gbọ́. But fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ a ò ní ṣaláì máa sọ. Program kan ni mo wò. Ẹni tí gbogbo yín náà dẹ̀ mọ̀ náà dẹ̀ ni ẹni tí gbogbo wa mọ̀ bí ẹni tó mọ owó ni. Bó tiẹ̀ ti lè jẹ́ pé níwọ̀nba ìgbà kan ó ń ṣe anti-justice, ó ń ṣe justice àkútì ẹ̀mọ̀ye tí wọ́n ti ń ṣe bọ̀tì nígbà míì wọ́n nínú kòkò dúdú òun lẹ̀kọ́ funfun ti máa ń jáde ní ìgbà míì. Òun ni ọ̀rọ̀ Bukky Jesse. Prógàmù ẹ̀kan ni mo wò tó ó dẹ̀ analyse àwọn nǹkan tó yẹ pé ó wá yà mí lẹ́nu. Ìgbà tí mo wá ṣe ìwádìí lórí ẹ̀ máa wò pé bẹ́ẹ̀ náà mà ní lóòótọ́. Actually náà èmi ò deny no ẹ má yẹ kí n lo deny. Èmi ò báwo ni kí n ṣe put ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad ni. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Mohbad. Tó bá sọ pé bàbá Mohbad ṣe gbá kan, bàbá Mohbad ṣàwo kan, bàbá Mohbad ṣe kinní kan, bàbá Mohbad ti ń gbàbọ̀dè, ó ti ń betray, kò fẹ́ justice, kò ṣe gbá kan, kò ṣàwo kan. Actually right from beginning èmi ò doubt bàbá Mohbad. Torí mo mọ̀ pé ọkùnrin tó ń wá justice fún ọmọ ẹ̀ ni. Mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn rumors tí à ń gbọ́ ń gbà yẹn àwọn anti-justice náà ni wọ́n wà ń di ẹ̀. So program Bukky Jesse tètè mo wá wò yẹn ó wá ní láti máa sọ fún àwọn èèyàn wípé ẹjẹ́ mọ̀ wípé òun náà ohun tó fi mú òun náà tó fi ṣe nǹkan tó ṣe yẹn òun náà ti ń doubt. Ló ṣe sọ pé jẹ́ kí n test máa yí wò. Ó dàbí pé ó test bàbá Mohbad. Mo mọ̀ pé òun kan ló máa ṣiṣẹ́ yẹn. Ó rànyàn ni. Ó ní bàbá Mohbad dẹ̀ pass. Wọ́n lọ gbé information bàbá Mohbad pé okay bàbá Mohbad ẹ ti ń wá justice láti jọjọ́ yìí rí. Kí ló dé tí ẹ jáwọ́ kù nínú justice for Mohbad yìí kẹ́ ẹ gba 100M tí mo mí ní gbogbo yín ti mọ̀ 100 million. Ó ṣe kókó yé gbogbo yín pé tá a bá gbé 100M fún yín ṣé ẹ lè jáwọ́ kó lórí kéèsì Mohbad yìí ni. Ó ti ń pẹ́ ju ẹ̀ẹ́dẹ̀ rí justice wọn fún yín ní justice jáde jọjọ́ yìí ẹ kàn ń pariwo lọ́tún ẹ kàn ń pariwo lọ́sìn. Ẹ jẹ́ kán gbé 100M fún yín náà kẹ́ẹ̀dẹ̀ jáwọ́ kó lórí kéèsì Mohbad. Wọ́n ní bàbá Mohbad láti máa fún ẹni yẹn lésì padà wípé kódà kẹ́ ẹ gbé bílíọ̀n wá òun ò ní ìdí owó yín. Justice fún Mohbad òun lòun wá. Tóun bá ti rí justice fún Mohbad ó ti tẹ́ òun lọ́rùn. Ẹ̀yin olólùfẹ́ mi nígbà tí mo gbọ́ bẹ́ẹ̀ mo ní ṣótán mo ní bàbá Mohbad
I'm very happy for you. Baba Mohbad, I'm very happy for you. Ọkùnrin ni yín, ọkùnrin làdà. This same Bukky Jesse náà ló sọ wípé àṣé wọ́n ti fún ìyá ọ̀tọ̀ ní ọ̀rọ̀ tètè mọ́tò tí King White fún o tó fún ìyá Mohbad o. Wọ́n ní ìyá Mohbad tún gba 10M lọ́wọ́ èèyàn kan pé kó panumọ́ lórí ọ̀rọ̀ justice ọmọ ẹ̀. Wọ́n ní ìyá Mohbad dẹ̀ gba owó yẹn. Òótọ́ irọ́ mo yẹ ń gbọ́ lẹ́nu Bukky Jesse ni mo ń mọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ní ìyá Mohbad wọ́n ti ń fowó di lẹ́nu wọ́n ti ń ṣe kinní kan wọ́n ti ra mọ́tò fún bóyá yẹ pé àti ẹ̀rí mọ́tò náà bí àlòkù báyìí náà ni gbogbo fàlù mọ́tò yẹn náà kò gbọ́dọ̀ ju bí 150,000 or 200,000 lọ n tó fi di lẹ́nu fún justice ọmọ ẹ̀ náà nìyẹn ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí ì mọ nǹkan tó tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe ọlọ́run òṣùbà yèrè mo dúpẹ́ lọ́wọ́ yín iná ní tọ́wọ́ yín abudintolókun abudintolọ́sà ọdún tuntun láwa yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe náà kí lẹ̀ ń dúró fún ẹ subscribe ẹ jẹ́ kájọ máa jẹ̀gbádùn ètò yìí ṣé ẹ rí bí mo ṣe mú ní ọlọ́kan òjọ̀kan ni ẹ jẹ́ kájọ máa jẹ̀gbádùn ẹ èmi náà mo promise yín mo ní gbogbo nǹkan tó bá ń lọ bí information lórílẹ̀‐èdè Nàìjíríà àfi tí mi ò bá mọ̀ àfi tí mi ò bá gbọ́ tí n bá gbọ́ tí mo dẹ̀ mọ̀ mi ò ní hesitate láti mú wá fún yín torí ìdùnnú ti yín òun ìdùnnú tèmi náà àdúrà gbogbo àwọn ọ̀dẹ̀ ni pé kí Nàìjíríà yìí kó dáa tó bá dáa àwọn generation tó ń bọ̀ lẹ́yìn àwọn náà lè jàǹfààní ẹ̀ àwọn bàbá tí wá fail àwọn bàbá wa wọ́n fail wa láti ja ìjà yẹn gbà yẹn wọ́n fail wa àwọn ò gbọ́dọ̀ tó wá tún fail àwọn ọmọ wa tó ń bọ̀ a gbọ́dọ̀ fail wọn òun ní gbogbo àṣìjọ ń ja ìjà yẹn papọ̀ tí n bá gbọ́ information kan tí n bá fún yín ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe máa digest ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa gbáradì tí òfin ní bá yín lójijì ń tà wà fúnra wa fún nìyẹn ẹ subscribe káàdì máa jẹ gbádùn yìí lọ ẹ̀yin gan òní rírun gbé sọnù bí ò ṣe bí ọmọ abudintolókun abudintolọ́sà ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ so wọ́n ní baba Mohbad bá pass ti exam yìí Bukky Jesse ní ó ya òun gan lẹ́nu kódà bẹ́mi gan ṣe ń gbọ́ lẹ́nu Bukky Jesse I was surprised also bó ti lè jẹ́ pé woman yìí ó tú àwọn àṣírí lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi lady kan ó tẹ̀ tún invite lady kan ìyẹn náà tún tú àwọn àṣírí lóríṣiríṣi bọ́n ṣe gbégbó sínú mọ́tò Mohbad bọ́n ṣe ṣe gbogbo ẹ̀ bọ́bá wọn NDLA tán lọ ká wọn mọ́lé tán fẹ́ in fact ọmọ yẹn ṣàlàyé gan tí n bá ní kí n máa ṣàlàyé ilẹ̀ akún yàmù pé mi ò kí máa ń láàkì kí n máa sọ̀rọ̀ lọ gúrúrú ẹ ti mọ̀ wọ́n ní sàn láàrin ajé ní mú ní pẹ́kọ̀ọ́ ọgọ́gọ́ ọ̀nà báyìí òun lálá kí n máa sọ tí n bá ti mú kókó nínú ọ̀rọ̀ kí la tún tó ẹjọ́ lọ fún títí no ẹ mọ̀ pé mi ò gbádùn ẹjọ́ kan lọ títí kókó ọ̀rọ̀ òun la need so bọ́n ṣe tó gbé baba Mohbad pass yẹn I was surprised inú mi dẹ̀ dùn baba Mohbad ẹ wò lágbára Ọlọ́run justice for Mohbad yìí àjọ máa gbà ní bọ́n bá fẹ́ bọ́n bá kọ̀ àjọ máa gbà ní ṣé bí Mohbad ti gbowó wọ́n ti fowó di lẹ́nu kò sí wàhálà ojú ẹ̀ náà ló máa ṣe kò ní ṣẹ̀yìn ẹ̀ ojú ẹ̀ ló máa ṣe kò ní ṣẹ̀yìn ẹ̀ ẹni ló fẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad ìròyìn tí mo gbọ́ òun ni mo ní kí sáré wá fi tó yín létí wípé wọ́n fi owó lọ bàbá Mohbad ó dẹ̀ kọ̀ kò gba owó náà tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo òun ni wọ́n fẹ́ gbé owó yẹn náà fún tí òun ṣe test bí bẹ́ẹ̀ báyìí náà ṣe máa yege nìyẹn o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé baba Mohbad ò wá justice kò fẹ́ justice kò sọ fún lọ́ọ̀yà kan kò lọ sí police station kò gbé ìgbésẹ̀ kan ló ń gbé kò ṣe kinní kan má yìí ń wá justice o omi ẹ̀ ló pọ̀jọ́ ká lọ o omi ẹ̀ ló pọ̀jọ́ ká lọ o ẹ̀dẹ̀ mọ́rọ̀ àwọn ìjọba tá a ní Naija ẹ̀ mọ ibi tí kinní yìí fì sí tí ó bá jẹ́ pé ibi tó fì sí ni a máa ti rí justice tipẹ́tipẹ́ bọ́dẹ̀ fẹ́ bọ́dẹ̀ kọ́ lágbára Èdùmàrè justice for Mohbad ó máa wáyé a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ̀ lọ́dún fẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́tẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV kájà máa gbádùn ètò yìí ire o tí n bá tún rí ẹni information tó tún máa ṣe yín láǹfààní lórí ọ̀rọ̀ justice for Mohbad lórí ọ̀rọ̀ Oríyọmí lórí ọ̀rọ̀ Nàìjíríà èho mi ní estate láti mú wá fún yín ẹ ṣe gbẹ̀yìn lólùfẹ́ mi ẹ stay blessed God bless you.